ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó yín káàkiri àgbáńlá yìí. Kámẹ́rà ni ẹ máa wò. Yes ma. Ògògò jẹ́gbọ́n mi. Ṣé rí àbá a máa sọ pé wọ́n lóògùn dé òṣogùn ìdílé wa o. Oṣù àjẹ́ kankan ló pò gbogbo. Kí n bá ní kí n sọ̀rọ̀, wọ́n lóògùn lé ló ràn tìta lọ́wọ́. Nínú ọdún yìí mo sì rí wọn lẹ́mpáyà ní nǹkan tí yá yìí ṣe pé ẹ̀gbọ́n mi. Màá ká pásọ wá gbàdúrà sí ẹ̀rọ pa yín ní ga àkàrẹ́. Mo ní mo ọmọ ẹgbẹ́ tó ti rì mọ́lẹ̀ ń bẹ̀, mo wá ń dárúkọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó ti fìyà wọn lẹ̀ tó ti lọ. Wọn àtọmọ kéékèèké tó ti kú rèwerèwe. Àtàkọ́ bí ìtẹ̀mí náà, gbogbo ọmọ tí ìyá mi bí ṣe ọ̀bẹ lò. Ẹ̀gbọ́n ẹ̀kún obìnrin kan tájọ wà níjókòó, ọmọ sí 2 years, òun náà fi yé ilé òun lọ. Ikú ọ̀dọ́ ó pọ̀ nídìílé bàbá ẹ̀. Mo ní màá ká pásọ̀ mi wá láti Christ Apostolic Àgbàlá Ìtura. Wọ́n wá ṣe prayer sílé bàbá ẹ̀. Mo náà mọ iye ọmọ kékeré tọ́rì mọ́ ń bẹ̀, bọ́lẹ̀ ń bẹ̀, ìṣètò àwọn ọ̀dọ́ 60. Ìkókó tọ́ọ̀mù agbolé bàbá ẹ̀ ní akíní kúdìgà kan yẹn tó mọ iye ẹ̀. Wọ́n dẹ̀ ní kò burú. Mo ní òye lé bàbá ẹ̀, mo fẹ́ kó o jẹ́ o. Mo ní tí n bá dọ́ṣòdì, màá ráwọn àbúrò mi má bá mi pe Olúgbénlé. Wàá gbé lé bàbá ẹ̀ o. Akọ́ọ̀nà kò gbọ́dọ̀ parun o. Adẹjọ́ sọ̀dájẹ́ dọ́lá pàrà. Mo ní àmọ́lé bàbá ẹ̀ yẹn, akíní kúdìgà kan yẹn, something is there. Torí àwọn kéékèèké tó ń rìn mọ́lẹ̀ ń bẹ̀. Àtàwọn tó fìyà mọ́lẹ̀ ká kú, mo tún wá dárúkọ bọ̀dọ̀ amúlé gbọ́ pé àbọ̀ ọlọ́pàá kú. Mo lọ́mọ ìbẹ̀rẹ̀ ló kú lójú ẹ̀, mo lọ́mọ mẹ́rin, mo ní mẹ́rin bẹ́ẹ̀. Àti sájọ kọ́lé sí arọ́rọ̀ mi aládé ìjókòó. Bí ẹ̀ náà fọṣọ lẹ́tọ̀ọ́ lọ nìyẹn. Mo ní ogun kọ́ mọ́ máa fi ẹ̀ máa kú. Ó dúró fún nílé bàbá ẹ̀. Mo ní màá ká pásítọ̀ wà. Àtàtí bá tún wọ̀ nílò wọ́n gbà sí nílé bàbá ẹ̀ láti kú gàkọ̀ ẹ̀ kó kú àkúkà. Ó dúró fún tí mọ̀ pé ọ̀rọ̀ kẹ́yìn nìyẹn. Ní sọ́ọ̀kì ìyàwó yín tá ń gbìyànjú àti sọ ni pé ikú tí Táíwò Hassan Ògògó kú kì í ṣe kú Ọlọ́run. Kì í ṣe kú Ọlọ́run, àkúfà máa ń wà nínú ìdílé. Èèyàn ti fà mí jáde ní sọ̀lọ̀ rí. Ọmọ kò gbèrègbè tó ní gbógun kú àkúfà kí n fi bú. Mo ti pò rí ẹ ní kí n ṣe mo ṣe sínú ó hápù. Tí wòlíì bá ríran sí ẹ pé àkúfà yẹn tó bá ní kó ṣe ṣe á ṣẹlẹ̀ àmọ́ kò ní tó. Ó ṣe kó tó. Ṣé ogun ìdílé wà? Ẹ̀gbọ́n ìdílé dẹ̀ wà. Ẹ lọ wá ẹgbẹ́ ní kò sọ kọ́ lọ fíìmù ẹ̀gbọ́n àìmọ̀. Ìyá wa, ẹ lọ wọ fíìmù ẹ̀gbọ́n àìmọ̀. a gbọ́ wípé nínú ọmọ tí ìyá wọn bí àwọn 13 ni wọ́n. Bẹ́ẹ̀ ni ọmọ tí ìyá tèmi ṣe bàbá gbogbo ọlọ́kú tí mo gbọ́ yìí máa wò mí. Àkọ́bí tèmi náà tí mo gbé dúró bẹ̀ tí màá gbọ́ gbogbo náà do ibẹ̀ náà bá mi rìn mọ́. Tí bá ní kí n sọ̀rọ̀, ilé amọ́, ilé aṣú. Ikú ẹ̀jẹ̀ bànújẹ́ fún mi. Ilé bàbá ẹ̀ nígà kan yẹn, èmi sì máa mọ pásítọ̀ wa látàgbàlá àti wọ́n bá mi ṣe prayer síbẹ̀. Àkúfà ó pọ̀ mẹ́. Ẹbẹ́ yìí ti ẹlẹ́gbọ́n, àwọn ìtẹ́ ẹ̀gbọ́n nǹkan láwọn ọmọ ẹ̀gbẹ́ lọ́mọ àbúrò. Tí n bá ní kí n sọ̀rọ̀. Èmi wọn kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Èmi ní Àjọkẹ́ Táíwò, aya Táíwò Hassan. Mélòó ni yín lọ́dọ̀? Ní mélòó ni yín lọ́dọ̀? Àwa méjì ni ọkọ mi fẹ́. Màmá kílẹ̀ yín màmá. Èmi ni first wife. Èmi ni ìyàwó àkọ́kọ́. Ìyá ìyàwó ni ọkọ yẹn. Táíwò Hassan jẹ́ olùdájà, a caring husband. Ó jẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ mi dáadáa. Ó jẹ́ pé adúró tì mí nígbà ìṣòro. Òun ló dúró fún mi gẹ́gẹ́ bí ìyá àti bàbá. Olùkọ́ ni mo ní. Lẹ́yìn Ọlọ́run ló tún kù. So ó jẹ́ pé ọ̀tọ̀ náà gbà lọ ni ó tóbi gan. So ó dẹ̀ dùn mí. Kò sí nǹkan tí mo lè bá Ọlọ́run ṣe nítorí pé ẹgbàdá àjìnà Táíwò Hassan is a good man, caring man, aláàánú ọkùnrin. Ó jẹ́ pé tí bá bínú inú ò kì í dùn. Tó bá ṣèlú tí bá bínú inú ò kì í dùn. A ní máa ṣáàkì kí ló tún dé. Pàdé rẹ̀ nì ìjà ti pẹ́ nìyẹn. Òun fẹ́ kí n máa bínú sóhun. Ó lè jẹ́ pé gbogbo àwọn tó wà láyìíká wa wọ́n mọ̀ pé tí bá bínú lábínú jù ó lè fa kó láàrin hospital. Ó máa hot tí ó máa dùn nǹkan tó ti bá bínú gidi gan. So it's a good man.
ó dùn mí. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tẹ́yìn bí aya wọn ǹjẹ́ ẹ lè sọ ìrìnàjò Bí gẹ́gẹ́ bí dáhùn ṣe jẹ́ òṣèré àbí èyí náà máa ń ṣe acting. àjọ máa ń ṣe tẹ́lẹ̀, èmi ni mo kọ́kọ́ ń ṣe, èmi ni mo kọ́kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Ó ti yé yín, èmi ni mo kọ́kọ́ ń ṣeré. Ìgbà yẹn máa ń wá bá ní tó bá ní tó bá ń ṣeré kan níbi àwa ní Adémọ́lá Theatre Group. So tó bá ní kó wá ṣeré kan á ní àwọn ibi ṣe o wípé akígbe òun lè ṣe fóun kéwì tó ṣàkígbe. Ìgbà lẹ́tà ìgbà tó wá yá ó ṣàtúwá wá ń ṣeré. Ìgbà tó wá wò fún wa wá nípa àwa méjèèjì a lè gbé máa lọ ilé tíátà nítorí àwọn ọmọ wa wípé nígbà tí àwa méjì bá lo oṣù méjì ní location pé àwọn ọmọ ń kọ́ lọ́dọ̀ máa mójútó àwọn ọmọ kì í ṣe ìfàsẹ́yìn nídìí iṣẹ́. Ǹjẹ́ kúnà mi kéré láàrin àwọn onítíátà. Tó bá rí mi tó bá rí onítíátà kan a máa sọ pé ọ̀gá yìí ni ìyàwó mi nìyẹn, ọ̀gá yìí ni inú kan ò tó jìyàn kan tó dà. Iṣẹ́ wo lè á fi replace ẹ nígbà tí ẹ ṣe tíátà? Iṣẹ́ hairdresser iṣẹ́ hairdresser ni mo ń ṣe. Ẹ ṣe fún mi pé màá tún lórúkọ yín lẹ́kọ̀ọ́ orúkọ yín lẹ́kọ̀ọ́ sí àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi. Orúkọ mi ni Àjọkẹ́ Táíwò, aya Ògògbó Kúlódò.